kò sí ní tó dára tó ká máa ka iye ọjọ́ orí wa. torí bá méjì kọ́ o. tá a bá wù ẹ̀yìn wò á jẹ́ ká lè sọ pé fẹ́lẹ́dùà ni. happy 78th birthday Pa Timothy Dúrójayé Àrẹ̀mú ọmọ Moses Ògúnrántí ọmọ Òjó Àràmọ̀kàbàgbàlẹ́rù. Happy birthday to you. Goodness and mercy follow you all the days of your life. Lines are falling, pleasant places for you. May you fulfill God's purposes on earth. May you live long like Olumoro. Goodness and mercy follow you all the days of your life. Ẹ̀dà Moses Dúró Àrẹ̀mú 70 ọdún tẹ̀ ń ṣe èyí kò wá ní jí àṣemọ́. Àlàáfíà tó péye lẹ̀ ó fi lò yókù. Ẹkùn ọkọ Ìyábọ̀dé Olúyẹmísí Àjíkẹ́ ọmọ àgbà Akíní Lòbù. Bàbá Dọlápọ̀ bàbá Olúwatóyìn. Àrẹ̀mú Ògbó ọmọ Olúṣubókùn. Ọmọ Alókolẹ́lù ọmọ Alóbìlọ́pẹ ọmọ Alàànà Tóóródé Ṣubókùn. Bàbá Òbẹ́nìkan ṣọ̀rẹ́ ọmọ Òbẹ́nìkan ṣọ̀tá ọkọ ń bàbá yín bá ṣoge nígbó asínà. Irenimogun ọmọ àwùsẹ̀ ńlọ́jọ́ ejigbọ́jọ́ ọmọ èjì tó lomi ẹ̀yin lọ́mọ adára bí egbin ẹ̀yin lọ́mọ sùkú kan gúdù níwọ̀yà àkúpò sí ọlọ́pọ̀ ẹwà ọmọ adára bí egbin mo kí wọn nírè wọn kò jẹ́ ọmọ owú ni wọ́n fi jẹ́ mi àwọn bàbá yín lọ́mọ òsíyàn síyàn téégún téégún ọmọ abẹ́lẹ́gún síyàn bí ìyàwó àkúgbà ńlọ́jọ́ gbọ̀nràn owú ni mo gbọ́ tí mo yà lágbẹ̀dẹ mo jó ranìrìn lórí aparun mo ràn bọ̀m̀bọ̀m lókè ẹ̀wùrì ìrèlẹ̀ ń rètẹ́ òmùgbàborí èjì ni ó lè yín délé alágbẹ̀dẹ èjì gbọ́jọ́ ọmọ èjì tó lomi nílé àwọn bàbá ẹ̀yìn sàgádà ń lọ bẹ́ẹ̀ tìrè àwọn ẹrú onírè wọn àrọ̀ bẹ́ẹ̀ ìwọ̀fọ̀ onírè wọn àràdá ọmọ bíbí onírè ní rẹ̀ mú sékélé èmi ìbá tètè dáyé ni ọmọ ẹni mẹ́ta ni ǹbá jẹ́ ǹbájọ́ máa alákà máa jẹ̀wówó ǹbájọ́ máa alápatà máa wó ogun ǹbájọ́ máa alágbẹ̀dẹ ni ǹbá fínà bó o fínà wọn á ló o ṣeun bó o fínà wọn á ló o ṣeun fínà ń bẹ lẹ́mí alágbẹ̀dẹ Irenimogun ará àyéyọ̀ ọmọ awúkọ́ gbìnrin bí erin fọn nígbó agòfẹ̀ gìrì bí ìgbà tójó kù nírè wọn á ní bí ò sí onírè a ò lè roko bí ò sí onírè a ò lè yẹ̀nà bí ò bá sí onírè a ò lè tẹrú gódógbó ṣáájú ẹrú onírè ní rọ̀bẹ́ẹ́dẹ ìwọ̀fọ̀ onírè àrọ̀bẹ́ bàbà ìrè ló ti ń bọ̀ lò pọkọ́ fún mi wálé àgbà àmọ̀gún mo ní mo fẹ́ lọ rèé múlẹ̀ tó tún nẹ́nẹ́ wọn apọ́bìn ìmọ̀gún òsìyàn tilé wá aha koto ni bàbá yín fi buwó fún ọ kí wọ́n lè rí ntọ́ra ṣe lẹ́ o ọmọ abúlẹ̀ sowó ẹ̀dà Timothy Dúrójayé Àrẹ̀mú ọmọ Moses Ògúnrántí ọmọ Òjó Àràmọ̀kàbàgbàlẹ́rù ọkọ Olúyẹmísí Àjíkẹ́ ọmọ àgbà Akin bàbá Tèmítọ́pẹ́ Dọlápọ̀ bàbá Tèmítáyọ̀ Olúwatóyìn ǹjẹ́ bẹ́ẹ̀ ti ń ṣe 70 ọdún lórí èpè ọ̀pọ̀ rẹ̀ lẹ́ ó tún ṣe nínú ayé pẹ̀lú àlàáfíà aya ò ní kú mọ́ yín lójú ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ gbogbo sẹ́tẹ̀ ti fàárọ̀ yín ṣe Èdùmàrè ò ní jẹ́ kọ́wé èṣù kó kàn án tẹ́ ẹ bá ń lọ ẹ máa lọ rẹ bẹ́ẹ̀ bá ń bọ̀ ẹ máa gúnlẹ̀ ayọ̀ ìbànújẹ́ ó kéré ó pọ̀ kò ní dàpọ̀ máyọ̀ yín o àgbà yín ó sì dalẹ̀ lórúkọ Jésù. ọlọ́jọ́ ti ẹni ẹ á ṣe púpọ̀ ẹ̀sọ́ máa tó.